الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn tí a dọ́pẹ́ fún Olúwa Ẹlẹ́dàá wa tán a tọrọ àlékún kí Ọlọ́run àti àlékún gẹ̀ fún òjíṣẹ́ náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run àtọlọ́lọ́run àtòrí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ọmọ bá síwájú wa náà. bákan náà ìkẹ́ náà kó kárí àwọn ará ilé wọn tí a mọ̀ sí Ahlul Bayt àti àwọn tá a bá ń gbìyànjú tá à ń tiraka làkàkà láti tẹ̀lé ìlànà wọn ní ìyáyé títí di ọ̀la àlìkìyámà. láì ní gbára wa ní àsìkò àlàyé ráńpẹ́ nípa ọ̀rọ̀ ilé tá à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ kan tí ọmọ ìyá wa sọ nínú dáwọ́rọ̀ ilé tí ó wáyé ní ìlú Ògbómọ̀ṣọ́ tí dáwọ́rọ̀ tọdún yìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ó ṣe lẹ́yìn ìgbà tí Dr. Muideen tí wọ́n di mufti Ògbómọ̀ṣọ́ èyí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n kó lè bá ayé gbogbo àwa tá à ń gbọ́ wa ní afẹ́fẹ́ torí pé ó dàbí pé oríṣiríṣi ọ̀nà ni wọ́n pín ọ̀rọ̀ yẹn lọ bí wọ́n ṣe ń gbọ́ láwọn tí ọjọ́ mọ lẹ́yìn wọn bọ́ọ̀nù tí ó yà yẹn lẹ́nu pé ọ̀kan jáde wọ́n pè ní ó pera rẹ̀ ní Abu Imran gbogbo ohun tó sọ pátá irọ́ ló pọ̀ ń bẹ ṣùgbọ́n ọjọ́ tí Allah bá fún wa láǹfààní láti lè yànnàná àwọn nǹkan tí ó hàn sí yóò padà hàn sí insha Allah yóò padà hàn sí torí pé a ní fẹ́ kí wọ́n wá gbé ẹnu lódùn àbí nǹkan láti wá fẹ́ fi ya pátá ní ọkọ̀ tí èsì ti wà mọ́ wa lára gẹ́gẹ́ ẹ̀yin náà ṣe mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lágbàáyé a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Al-Madina ti t'Ògbómọ̀ṣọ́ ń bí báyìí ẹ rí i pé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn yẹn máa ń sọ sí afa wa yálà látòde yálà láti inú ilé àìjáde láti fèsì torí ń bẹ lára tí wọ́n jẹ́ òye wa pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àlà wò pé ó dàbí pé gbájú yìí ti ń pọ̀ jù Yorùbá yìí sọ pé bí kulé ọba pani tòde ò lè pani ní tó wá ń ṣẹlẹ̀ yẹn àti tí wọ́n ń gbé jáde lónìí rànran ní fi ń yé wa pé ṣé kò ń jẹ́ pé lágídígbò tí wọ́n ń bá àfa wa fà níta níbi tó yàtọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀rù ń bà wá kọ́ mọ́ jẹ́ pé látọ̀dọ̀ àwọn tí à ń wò pa àfojújọra wa ìlú ti ń wá ń bá yẹn lẹ́rù ní tó wá fa sábàbí tá a fi sọ̀rọ̀ ní pé ẹ̀yin náà jẹ́ àjọmọ́ gbọ́ o nígbà tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó lágbára púpọ̀ jù nípa pé ẹni tí kò bá lọ bá ìmáàmù Tọ́líàt yálà ní gbangba àbí ní kọ̀kọ̀ nígbà tí wọ́n pín mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sí mẹ́ta aláàkọ́jẹ́ akọjọgbọ́ yé àti wàá ń lo Ògbómọ̀ṣọ́ yà bá ìmáàmù bíi mẹ́rin lùgbà àwọn míì ń bẹ tí wọ́n ti bá lùgbà wọ́n bá àwọn tó jù bẹ́ẹ̀ lọ lùgbà láwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n jù wá lọ kò sí ẹnìkan tí wọ́n sọ orú ọ̀rọ̀ yìí láyé rẹ̀ nítẹ̀ ńlọ ìmáàmù kan wọ́n sọ orú ẹ̀ rí ọjẹ́ tó bani lọ́kàn jẹ́ pé nbolẹ̀ ń bá Ògbómọ̀ṣọ́ yìí lọ kí lẹ fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ dà lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó yẹ kí èèyàn lójú ti tó pọ̀ nígbà tá a fọ́ sọ wọ́n pín mùsùlùmí sí mẹ́ta wọ́n ní àwọn kan mùsùlùmí ààfin àwọn kan mùsùlùmí ọjà gbó tán mọ̀ sí mùsùlùmí Central Mosque ọjà gbó àwọn kan mùsùlùmí Al-Madina tó túmọ̀ sí pé tí wọ́n ń jẹ́ òye wa ni pé bọ́yá wọ́n fẹ́ sọ bá àwa ìdajì Ògbómọ̀ṣọ́ làwa lẹ́tọ̀ sí mọ́sálásí ọjà gbó ẹ sì pé tẹ bá kíyèsí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé nípìnlẹ̀ ọ̀fẹ́ farajọ ń tà fà sọ ṣùgbọ́n nu tí wọ́n ń ba èmi lẹ́rù tó bá jẹ́ pé ẹnu àfáà nìkan ní ti kọ́kọ́ gbọ́rú ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ rí ìgbésí ayé ìbá ti fún lágbára tó lágbára ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ gẹ́gẹ́ bí ìtanijí fún gbogbo àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko ká lè bá a kíyèsára wípé ibo làwọn èèyàn fẹ́ máa pèpè lọ nínú ẹ̀sìn Islam nílùú wa ń lo Ògbómọ̀ṣọ́ because ó yẹ ká máa wo bó la ti ń bọ̀ ibo la sì ń lọ ẹ rí i pé mo kọ́ sọ̀rọ̀ kẹlẹ́ ẹ̀kẹ́ pé kò sí ìmáàmù kan tí wọ́n sọ orú ẹ̀ ní láyé rẹ̀ bí mo ṣe gbọ́njọ́ mo gbọ́ àyà mi já gà ìfun mi fẹ́ já papọ̀ móròrò because ó bá yẹn lẹ́rù pọ̀ ẹ jẹ́ fún yín láwọn àpèjú méjì kan a jókòó láàyè kan jọ kan wá bíi mẹ́rin ibi a ti wá jókòó yẹn ọ̀kan nú àwọn tí wọ́n rò pé àáfà ló pin kì í sàwọn alápin o ọ̀kan nú àwọn tí wọ́n rò pé àwọn ń tẹ̀lé ìmáàmù kì í ṣe pé àáfà tó sọ̀rọ̀ yìí níjọ ọ̀dá ọ̀rọ̀ yìí nìkan lọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tèmi ti ń gbọ́ àwọn méjì kan ti sọ̀rọ̀ ẹ̀ síwájú ṣùgbọ́n yìí fún lágbára torí mo rí mọ bí level of understanding wọn nínú Islam bó ṣe mọ ní ó jẹ́ kí n kà kún àwa bíi mẹ́rin jókòó jọ yẹn bẹ́ẹ̀ nìyẹn ṣe dé bá wa nìyẹn wọ́n já gbalagbà nù àwọn tí ń tẹ̀lé Imam Tọ́líàt yìí náà ọ̀kan náà àbọ̀dá wa dé sí tó rẹ́gbẹ́ ni wọ́n lọ́jọ́ orí wọn kíra wọn wọ́n wá fara wọn lọ́wọ́ wá síbi tá a ti jókòó mùsùlùmí làwọn mẹ́rin tá a wà ń jókòó
àgbàlagbà yẹn wá ń bi ètò jẹ́ bọ́dà wa léèrè pé sára wa ni tí bọ́dà wa sọ pé ara àwọn ni yóò sàlámù sí wa pé sàlámù alaykum yóò bá a bá wọ́ ó tún dúró bó ṣe ẹlẹ́ẹ̀kejì ó sọ pé sára wa ni ẹlẹ́ẹ̀kẹ́ tó ní sára wa ni ẹlẹ́ẹ̀kẹ́ tó ní sára wa ni wọ́n ń dá lóun bákan náà bá a bá wọ́ ọ̀rọ̀ yìí ò yé mi jọ yẹn ètí ò tí wàá pẹ́ tí ò ti ju Sunday méjì àbí mẹ́ta lọ alápatà lẹni alákọ̀ọ́kọ́ yẹn o lẹni tó sọ pé sára wa ni mo tún wá lọ rẹ ẹran lẹ́ẹ̀kejì níjọ́ Sunday tó lọ yìí lọ́dọ̀ alápatà náà kú mọ́ bẹ́ẹ̀ yẹn náà ṣe wá rí mọ́ rẹ ẹran tẹ́ kí mo lọ́wọ́ bàbá alágbẹ́jẹ dúró bí mo ṣe wá dúró ní sára wa nìyẹn ni kí n lè gbà lérò pẹ̀lú sára wa nìyẹn because sẹ́mi kó dẹ́ lẹ́ẹ̀kejì tí ń gbọ́ rí ń gbèsè ayé bá wọn gbọ́ rí lájọ ti fi kí mùsùlùmí ọmọ bí mùsùlùmí gbé sára wa nìyẹn torí pé kò nítumọ̀ àfìgbà tí àfàṣẹ tó sọ níjọ́ Saturday níbi dáwọ́rọ̀ wọn ló jẹ́ àgbà pé àṣìntẹ̀ ìgbàlérò ní tẹ̀ ń kọ́ àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ so ẹ̀rú wa ń bà wá kọ́mọ̀jẹ́ pé ẹ fẹ́ sọ wá dọ̀tá ara wa jẹ́ ń túlé ọ̀ tipátipá le because yóò báyàn lẹ́rù nígbà tí mùsùlùmí máa sọ ọ̀rọ̀ bá ń fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ pé sára wa ni mo wá ní kílẹ̀ ìgbàlérò pẹ̀lú sára wa ni lẹ́ni tí mo rẹ̀ ń lọ lẹ́ẹ̀kejì yẹn ọ wá lé àìrí ní mọ́sálásí jímọ̀ lọ́jà agbóúnjọ jímọ̀ mo ní ẹ̀ẹ́dí mi ní mọ́sálásí ọjà agbóúnjọ jímọ̀ lẹ́yà fi ń bi mí pé sára yín ni subhanallah ẹni tí ń bá mi sọ̀rọ̀ kìí ṣẹni tẹ́sìn yìí o tó rájọ gbé dáadáa mo sì mọ bó ṣe mọ nínú ẹ̀sìn máa ní subhanallah èyí ò rí bí mo ṣe rí pa ọmọ bí mi pé sára àwọn ni bí gbà pé ń sọ fún mi pé ṣe ẹ ti fi ìsìláàmù lẹ̀ bó ṣe túmọ̀ sí lójú mi gbà mọ́ padà gbọ́ yé nu mo wá sọ fún pé mo ní mọ́sálásí tèmi ti jáde nǹkan yìí wa kò túmọ̀ sí pé bóyá wọn ti fi ìsìláàmù lẹ̀ ká mọ̀ mọ̀ rú bẹ́ẹ̀ kò dá rárá gbólóhùn tí ò dá ni tó bá jẹ́ pọ̀ kan nu mọ̀lẹ́bí wa ní ẹ bá sọ orú rẹ̀ fún àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn jáde àwọn náà wí pé wọ́n bá àwọn èèyàn wọn ló kọjẹ́ so wọ́n wá mú òkú ọ̀rọ̀ wọn sọ ránṣẹ́ sí alimadina wípé àtàyè kan ń bẹ̀ wọn tí wọ́n ń pè ní alimadina subhanallah ẹ dákun ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lágbàáyé gẹ́gẹ́ bí Dr. Sharafuddin Gbadebo Rọ́jí àrídọ́wùlá bí wọ́n ṣe tó ẹ dákun tó bá jẹ́ pọ́ mẹ́yọ̀ kẹta bí tó jólù mọ́ ń lo Ògbómọ̀ṣọ́ nù tí wọ́n bá ní ibo ni gbogbo olú yìí ká pé Ògbómọ̀ṣọ́ alimadina so tóbi àbí òtó bẹ́ẹ̀ wà lẹ́yìn tóbi ojú bẹ́ẹ̀ lọ ẹni tí ọba ọmọ iye ọba ní mọ̀ fọba ṣeré wallahi lẹ́yìn tó jẹ́ pé ẹni ọba nìkan ṣe inú Islam tó gbàgbọ́ yẹ̀sìn ti dáadáa tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ yóò fẹ́ torí ẹ̀ pé ẹ má pè mí lọ́mọ Ìjẹ̀bú mọ́ mo ti dọ́mọ Ògbómọ̀ṣọ́ nítorí bàbá yìí lásán ó dàbí ẹ̀pẹ́ ń tọ́ sọ̀rọ̀ ọmọ tí ń sọ wallahi ó dàbí ẹ̀pẹ́ ọmọ tí ń sọ kọ́ wá láàyè kan bẹ́ẹ̀ tí wọ́n pè Alimadina tó jẹ́ pé tó yẹ kí Allah gbà wá láàyè ni tí ó jẹ́ pé gbogbo wa tá a wà nú Ògbómọ̀ṣọ́ la mọ̀ ń tà ṣe ká lẹ bá náà káàkiri pé ẹ káàbọ̀ sí ìlú Alimadina tó jẹ́ tẹni báyìí ní ìlú Ògbómọ̀ṣọ́ subhanallah ó yẹ ká kíyè sára ó yẹ ká kíyè sára torí pé agbami fìtínà làwọn èèyàn ń kọ lẹ́tà sí tó jẹ́ pé tó bá dé tán ó mọ fọ́n káàkiri pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní kí Allah kó ṣàánú wa kó là wá ń bẹ̀ eléyìí tó mú àwa jáde ní gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi ránṣẹ́ sí Alimadina Center àwọn òsì ríra wa yọkó lábẹ́ Alimadina gẹ́gẹ́ bí Dr. Muhyiddin òríra wọn yọkó nu ọmọ kéwu Alimadina tó ráwọn náà ti sọ́rí nígbà tí wọ́n kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ wọn ríra wọn yọ kúrò ńbẹ̀ tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ mọ́ńtà bá ń ṣe ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa lágbàáyé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ kíyèsí kankan bóyá yóò dá ń bẹ́ẹ̀ náà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ jẹ́ télọ̀ ń bẹ́ẹ̀ náà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ jẹ́ mechanic ń bẹ́ẹ̀ nu tọ́jọ́ gba aṣẹ́kọ̀ọ́ kan bí iṣẹ́ tó ti ṣe ń sì ń bẹ́ẹ̀ nu tẹ́ jẹ́ teacher ń bẹ́ẹ̀ nu tẹ́ jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn náà tẹ́ ń gbọ́ wa gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn ṣe pé ẹ̀yin olùmọ̀ lágbàáyé ẹ wá bá wa dá sí o bẹ́ẹ̀ làwa náà wá ń sọ pé ẹ̀yin náà gbọ́ afẹ́kẹ́ ẹ bá wa dá sí bó tilẹ̀ jẹ́ pé ẹ ti dá sí rí ọ̀rọ̀ tí yẹn sọ ń gbọ́ sọ yóò sì máa yẹ ní kọ̀ọ̀kan yín pé ìrọ́pọ̀ náà rẹ̀ ní tí mo kọ́ ọkọ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn sọ tẹ́yìn náà bá kọ́ ọmọ ń sẹ́ àbẹ̀kọ́ ọmọ ní skul ọmọ yẹn wá jáde ó ní irú tẹ́ ní jáde lápèjúwe sẹ́mi kó rí ni fún yín alhamdulillah so ọmọ yẹn wá jáde ó ní láti máa sọ̀kò sí yín ránṣẹ́ ṣe ẹ̀yin afẹ́kẹ́ yín náà bá wa dá ẹjọ́ àárín bẹ́ẹ̀ bá sì fojú òpó yẹ kó rí tó túmọ̀ sí wípé n tó mú àwa jáde ó ní pé Dr. Muhyiddin n tí wọ́n sọ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀yẹn nǹkan tó kù díẹ̀ káàtó ni kí n má gba àsìkò wa inshallah ìjọ tó lọ́ba tí àyè bá tún gbà wá àwọn ọ̀rọ̀ pọ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn tá a fẹ́ sàlàyé tá a fẹ́ yànnàná fúnra wa because àwọn ọ̀bẹ lọ́n kí ló Ògbómọ̀ṣọ́ dàrú àsìbẹ́ lọ́n kí ló yìí ò bàjẹ́ àsìbẹ́ lọ́n kó fọ́nká nítorí díẹ̀ ẹjẹ́ ajé yẹra wa kìí ṣe wípé ẹni tí bá ti ń tẹ̀ láwọn èèyàn kan láwọn èèyàn rẹ̀ àbẹ́ni tí ò wá ṣe jẹ̀mọ́ níbi tẹ́ ẹ bá ti ṣe jẹ̀mọ́
ó ti wá kú lára kó ti kú ní Islam subhanallah kò túmọ̀ síbẹ̀ ẹja jọ yé wa o ní tá à ń ṣe inú ẹ̀sìn ó yẹ kó yé wa dáadáa o ó yẹ kó yé wa dáadáa torí ìdí ẹ̀ ṣe sí yẹn bó ṣe farajọ àáfà kejì ó tún mọ́ bàá mẹ́nubà tá a fi mọ kí lójú tí a gbọdọ̀ fi wọ̀ ọ̀rọ̀ náà kí sì làwọn tó yẹ ká ṣe sí kí alákó ṣàánú wa. bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah muhammad bin abdullah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. gbogbo ọpẹ́ tí Olúwa Ẹlẹ́dàá ní ṣe atọrọ àlékún kẹ́ Allah àti kẹ́ fásẹjẹ dáná muhammad ẹni tó rán láti wá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé. gẹ́gẹ́ bí àwọn aṣáájú mi ti ṣe sọ èyí kò sí nínú ìlànà wa kò sí nínú ìlànà àwọn ẹni ìṣáájú bẹ́ẹ̀ náà ni ò sí nínú ìlànà àfáà wa kí Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kí a rìn ọpẹ́ lórí dáadáa. ní tí wọ́n sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó lágbára tí a sì gbọ́dọ̀ mọ́kànmọ́ sí kéésò ni wọ́n ti ń sọ̀kọ̀ ọ̀rọ̀ sálì Mẹ́dínà òǹkàlùkù ló máa ń sọ bẹ́ẹ̀ òǹkàlùkù òun náà ló sì máa ń sọ fún ẹni tí Allah azza wa jal tó fi ta kókó àyè yìí nínú ọ̀rọ̀ tó òǹkàlùkù máa ń sọ a máa ń rí kí ni ìdí tó fà ẹ rí i pé àwọn bloggers ẹlòmíì yóò fẹ́ fi catch followers ni àtàwọn nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú tó súnmọ́ ni pé wọ́n dákọ̀ àyè yìí kì í ṣe pé àwọn fẹ́ fi wá followers àbí wọ́n fẹ́ fi wá attraction àbí wọ́n fẹ́ fi wá distraction àti gbogbo ẹ lọ nínú tí ó lè jẹ́nu èrò wọn ṣùgbọ́n ní tó jẹ́ àlẹ́nu ó ní pé nínú ọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo ẹni tí ó bá ti ṣe ti imam ó ti di káfíìr wọ́n pè wọ́n kèfèrí o ìpè wá ní kèfèrí yìí inú fà á wọ́n ní tí kíní kan bá wọlé tí kíní kan ò bá gbó kìí ṣe gbogbo ara kíní kan ló lè gbà á tí wọ́n bá ń sọ̀kò ọ̀rọ̀ nínú sunna Allah ká sì máa rí ẹni tẹ́ ń gbọ́ ẹ máa rí sí pé báyà ìyàfà yìí ṣe ń tó wá kàn ní à ń ṣe nàṣíyà fúnra wa ni alimami Jurjani aleyhi rahmatullah nínú tírà wọn at-ta'rifat wọ́n ní kí náà ń pè nàṣíhà wípé an-nasihatu hiya ad-du'ahu ila ma fihi as-salah wan-nahyu amma fihi al-fasad wípé ká pera wa ṣàkíyèsí ó náà ní pípèpè pípọ̀ ọmọ ìyá wa pé ìdí dáadáa ni oore ni ọ̀nà ni ìmọ̀nà ni ẹ má tọ̀gbẹ́ ẹ má nu káwa ká lọ́wọ́ kò níbi tó lè bí aburú pẹ̀lú àwọn uslubu tó dáa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ yẹn ti ṣe pọ̀ tí Islam tó fi kọ́ wa. àwọn àrí pé sísàsìlò àwọn gbólóhùn kan ni ló dàbí pé àfáà tó lo hadith yìí ni wọ́n ṣe àṣìṣe rẹ̀ àfọ́òsì wa bá ẹnìkan kan wa ní kọ̀rọ̀ láti sọ pé ní tí mo fẹ́ sọ ni o torí pé a rí nù àwọn míì tí wọ́n ní intense yìí ẹ̀ bá sì ṣe ń bú nkẹ́lẹ̀ ẹ̀ bá sì lọ́ mọ́ bá wọn lẹ́ẹ̀kọ̀ kan a lè dákọ̀ iye àwọn táwa ti lọ bá lẹ́ẹ̀kọ̀ kan àwọn kan òun kan láàárọ̀ lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ lóhùn ẹ̀lẹ̀ lóhùn rárá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo òṣùlùbù tẹ́yàn máa ń lò lálò àwa rí i pé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì pàálẹ̀ kẹta ẹ̀yin bàbá náà lẹ ní bójú òun bá fọ́ bàìbàì ni ó máa wo kí wá ṣe ń ta jókòó tì nìyẹn torí pé ẹ̀kọ́ tá a fà wá kọ́ wa ó náà ní ká máa kọ́ àwọn èèyàn bó ni wọ́n ti fẹ́ sin Allah azza wa jal bó ni wọ́n ti fẹ́ kú nínú Islam ṣé n tó yẹ ká máa rán ni ṣùgbọ́n fitna ni tó bá ti dé ìdákẹ́ngbà míì a máa túmọ̀ pé àwa náà faramọ́ o as-sukutu fi ma'arid kalam ibi tó bá ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ bá ti dákẹ́ ń bẹ̀ àyàfi níbi nikah dáa pé istithna ìyẹn wà lọ́dọ̀ àwọn afa obìnrin tí wọ́n bi léèrè tó fẹ́ lágbájá tí ò bá ti sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní ká tún yà lọ ní kúkúrú èdè ó ní pé gbólóhùn yìí gbólóhùn imam amir sultan waliyul amr wọ́n sì tú wọ́n sì gbọ́yé ṣùgbọ́n Dr. Muhyiddin
tí wọ́n bẹ́ ń kalẹ̀ àwọn la rò pé ó yẹ kí wọ́n ṣàtúnṣe gbólóhùn yẹn pé àfa kò lọ bá wọn torí nkálukú àmọ́ mustawa ara wa nkálukú mọ́ tó wọ̀n a lè mọ́ fọ́rọ̀ yẹn nítumọ̀ tó tóbi lọ títí tí kì í bá ṣe àwọn tá a rí ní kalẹ̀ láṣak sẹ́ni tó gbárùkù yẹn iná sọ pé kò mọ tí ń ṣe kò mọ kéw kò mọ túmọ̀ rẹ̀ báyìí ṣùgbọ́n nínú fitna wọn ní tí fitna bá ti dé àwọn tí máa ń bá lọ òye kéré afa lè bá lọ ká mọ̀ ti sọ ẹni tí èso àfà àbọ̀mọ̀ kéw ní kúkúrú èdè ó ní pé tí wọ́n bá ní imam tí wọ́n bá lò nínú èdè wọ́n mú látara amaya ummu imaman ẹni tí yóò máa ṣáájú àwọn èèyàn yaani yataqaddam an-nas fi ba'd al-umur ó lè já sí pé al-imamatu fi s-salah ó kàn ṣe aṣíwájú àwọn èèyàn ó ń ṣe sọláàtì fún wọn lugatan àbí al-imamatu fil fiqh wal-ittihad àbí kó jẹ́ ìmáàmù nídìí ẹ̀sìn yaani alim gẹ́gẹ́ bá ṣe rí àwọn imáàmù Malik Abu Hanifa Shafi'i imáàmù Bayhaqi imáàmù Ahmed wọ́n ila dhalik so wọ́n máa lo ìmáàmù fún wọn látàrí pé ibùdó mọ́ ńlá ni wọ́n bákan náà wọ́n sì máa lo imam wọ́n máa lo fún sultan wọ́n máa lo fún aṣáájú so tó ń túmọ̀ sí pé wọ́n gbé ní kọ̀rínkọ̀dí wọ́n lò nípò amir aláṣẹ bẹ́ẹ̀ náà amiru náà farajọ́ amọ̀rọ̀ ya amúrú amir ẹni tí ń pàṣẹ anabi sallallahu alaihi wasallam sọ fún wa hadith kan tó gúnrégé pé tẹ́ bá ti pín mẹ́ta lórí ìrìn àjò kí ni ẹ fẹ́ nìkan sọ lórí yín ẹ fẹ́ nìkan ṣe amiru yín ibi táwọn afáà fi ṣàlàyé fún wa pé ó tọ́ láti yan amir ẹni tí ó jà ṣáájú wa nìyẹn ṣùgbọ́n nídìí nǹkan míì tá a sì gbọ́dọ̀ yapa rẹ̀ ṣùgbọ́n nídìí nǹkan míì amiru kìíní kan díìnì amiru kìíní kan bíi amiru kìíní kan eré pálásán ó gba amiru sùkú amiru kìíní kan níbo amiru al-mu'minin Umar ibn Khattab ṣé bí amiru kìíní wọ́n jẹ́ bákan náà waliyul amr waliya ya la'u yaani wọ́n máa tú sí náà sọ̀rọ̀ ẹni tó ràn nǹkan ṣe Allahu waliyul ladhina amanu wọ́n máa tú nú èdè pé alárànṣe ṣùgbọ́n yáà ni wọ́n kàn fi ṣe kìí ṣe párànṣe kan ló fẹ́ ṣe bí kò já sí pé wọ́n kàn kó ìjánu kan lé lọ́wọ́ pé waliyul amr fi kadha aw waliyul amr fi mal wa ma ila dhalik gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń lò ní èdè Lárúbáwá bẹ́ẹ̀ náà ni sultan bimana man biyadihi alquwa wal hujja was-sulta wa ghalaba ẹni tó já sí pé agbára ìjọba ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní wọ́n ń lò ní sultan ẹ sì rí nínú riwaya hadith tí afaka wọ́n lo amir riwaya mi gbé wá ní as-sultan ẹ wá bá bí wọn o torí tí ò yé wa at-tahaddi èyí tá a pè wọ́n at-tahaddiyat tá a pè wọ́n àwọn àlàyé tá à ń bẹ ẹni mi ni àráyè torí pé níta fẹ́ rán nú ẹ̀sìn ó pọ̀ níta fẹ́ rán nú ẹ̀sìn wallahi ó pọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n àwọn àlàyé tá a fẹ́ ní Dr. Muhyiddin àwọn náà tún wọ́n á fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ ni kèfèrí ni wọ́n tí wọ́n bá ti gbà fún ìmọ̀ níbo ń bẹ̀ dandan ni ká wá gbọ́wọ́ mùbáyà àbí ká ṣe bẹ́yà fúta ni ṣé mọ́ mu bẹ́ẹ̀ wọ́n sọ ni torí ẹ̀ àwọn tẹ́ wọn bá aṣọ tí wọ́n wà wájú yín wọ́n wà mọ́ rí pé ọ̀sẹ̀ káfíìn gbogbo àwọn tá a rí yìí torí ẹ̀ ní ìbéèrè tí wọ́n mọ bí ẹnì kọ̀ọ̀kan wọ́n mọ dá wa lọ́nà ẹ wà pẹ̀lú wa ẹ fẹ́ sọ ayé di ayé Hajjaj bin Yusuf al-Thaqafi ó já sí pé agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ló wọ mọ́sídìí lọ́jọ́ kan ó sì worí àwọn èèyàn lọ pé bí ìgbà téèyàn bá wo mọ́ngò lórí igi pé àṣé mọ́ngò ó ti pọ́n báyìí masha Allah ajá mọ́ ajá wọn ó sì tọ́ka wọn wọ́n ní wọ́n sì jáde nínú mọ́sídìí wọ́n sì bẹ̀ wọn lórí lọ
subhanallah ó ń túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ṣe tiwa ẹ ti kan àgbákò kọ́rọ̀ tó débí ó bùkátà ká kàn mọ̀ sí tó bá yẹ pé àsìgbọ́yé àsìlò èdè inú bí ó yẹ kí wọ́n jáde kan sàlẹ̀ ilmin torí pé in tí wọ́n fi kọ́ wa tá a sì wà lórí ẹ̀ náà ni pé tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam wal iqtida'u bihim wal iqtida'u bisalaf as-salih ká in tí àwọn sàábé tí wọ́n ń bẹ lórí ẹ̀ tán nabi sallallahu alayhi wa sallam tó fi wọ́n lẹ̀ lórí ká sì mọ wọ́n kọ́ sí ká sì pa bídíà àti àdádálẹ̀ bó láti ṣe gbọ́yé tó hadith yìí ó wà nù Sahih Bukhari ṣùgbọ́n riwaya tí mo fẹ́ mú ó dà gẹ́gẹ́ bí Ummul Bab ní agbọ̀nrin yìí Imam Bukhari wọ́n gbé jáde bí ọ̀nà méjì bẹ́ẹ̀ náà Imam Muslim Imam Ahmed àwọn náà gbé jáde pẹ̀lú àwọn riwaya tí tó jọra wọn látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma wọ́n ní Annabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé man ra'a aw man kariha min amirihi shay'an falyasbir wa man kharaja min as-sultan shibran mata mitatan jahiliyatan. Ana Nabi sallallahu alayhi wa sallam wọ́n ní man ra'a wa ó sì tún wá ní man kariha min amirihi shay'an falyasbir. Riwaya mi mú wá pé man khalafa al-jama'a omi wá pé man faraqa al-jama'a so gbogbo ẹ̀ náà umuman afakan mú wá wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n yé tó hadith báyìí wọ́n yé kàn ka hadith kó dẹ̀ lọ bẹ́ẹ̀ kó kàn ó fẹ́ fi sẹ̀rí nítorí bá wọ̀ ló lè mú bẹ́ẹ̀ kó lọ torí ẹ̀ ó wọ àwọn riwayat mi àti tútúmọ̀ táwọn àfáà tí wọ́n fún gbólóhùn kọ̀ọ̀kan kó wá tó sẹ́nu dó lórí ẹ̀ àìjẹ́bẹ̀ ó fa àwọn èèyàn sínú ṣìnà ó fa àwọn èèyàn ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ wallahi ó lè túlù ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ ó lè da ọjọ́ rú ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ yẹ pé yóò di wàhálà fún yẹn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama torí di èyí ẹ páyà Allah azza wa jal lórí ẹ o ẹ páyà Allah azza wa jal lórí gbólóhùn yìí gbólóhùn yẹn tẹ́ bá ti jẹ́ káwọn èèyàn gbé lórí wọ́n ó rí gbogbo èèyàn sí kèfèrí pé wọn ò sí lórí Islam torí pé wọ́n kú bí ìgbà téèyàn kú nípò jahiliya ni ẹ̀rọ kò ṣe àwọn àbí wọn láyé jahiliya sáwọn mùsùlùmí ló ń gbé bẹ́ẹ̀ ni ẹ̀yẹ àwọn oríṣiríṣi àwọn ìrìn àwọn èèyàn jẹ́ pé wọ́n ń jẹ gàba ayé fàmílétè ń tutọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìbáyé jahiliya ni wọ́n kàn ti rí pé obìnrin kan ń lọ kí ló wà nú ẹ̀ sóbì ni sọ́kọ ní abábo wọ́n sì máa bára wọn ṣe fáńfà wọ́n sì lanú obìnrin yẹn láti lè bá fi rinlẹ̀ ta ni ó sì mú ta ni ó mú wọn ta ni ó bí wọn kò sí a máa po obìnrin nǹkan pọ̀ tí wọ́n ṣe láyé jahiliya ẹbọ wọn lọ lórí ẹ̀ àtòsà àti tí wọ́n wárí fún torí di èyí hadith yẹn amiru tó wà ń bẹ̀rùn kìí ṣe ìmáàmù àdúgbò yín o ẹ má sì gbọ́ yé o kìí ṣe ìmáàmù ìlú yín o kìí ṣe ìmáàmù apá kan lọ́dọ̀ yín o kìí ṣe ìmáàmù ẹgbẹ́ yín o ẹ má sì gbọ́ yé kò sí sólùtọ̀ kankan lọ́dọ̀ ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yẹn ni wọ́n ní oath of àbí ni wọ́n ní agreement tí wọ́n sign tí wọ́n fọwọ́ sí páwọn ń bẹ lábẹ́ ọba páwọn ọjọ́ táwọn bá ìsìdílé ṣe tó takò abẹ́ pé wọ́n ṣàkíyèsí lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ wọn dànù nígbà tí wọ́n bá ń fìgbálẹ̀ gbá ìdọ̀tí ni so sẹ́rù ìmáàmù tí wọ́n ń sọnù àmọ́ àwọn àyè kan láyé yìí tó ṣe pé àsólútọ̀ tá à ń sọ yìí lágbára ẹ pé nínú ètò ayé àsólútọ̀ mẹ́ta inú pèsè السلطة التشريعية والسلطة القضائية والسلطة التنفيذية. السلطة التشريعية òun ò lọ kò sí ní tá a fẹ́ fi ṣe torí pé Olúwa Ẹlẹ́dàá wa
lọ́ba tó ń ṣòfin àtànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. sultatul qadaiya agbára kádájọ́ àwọn olùdájọ́ àwọn qadi àwọn hakim àwọn tí wọ́n àwọn tó bá ṣe zina wọ́n ní ẹ fún lẹ́gba àwọn àbíyín o ẹ̀rọ akùn àdúrà òyìn tó ti ṣe zina ṣe ẹ lè bá wọn kó wọn jáde ọjọ́ wo láwa wòran àbáwọn tó ń ṣe zina ṣúà lọ tó jábílé kan ẹ dákun ọjọ́ wo lẹ́sọ̀ wọn ló kó o àbáwọn tó ṣe pé wọ́n ti jalè ó sì wọ hádù ọjọ́ wo lẹ́gẹ̀ wọn lọ́wọ́ o ká mọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú agbára táwọn ní láwọn ìlú kan ní ayé wa yìí o tí ì sọ̀rọ̀ wọ́n mọ̀ pé o lè sọ̀rọ̀ wọ́n wá gbé ọ ní ti ń jẹ́jọba nìyẹn a mọ̀ pé o ò ṣe tiwa ìwọ sì ni amir ìwọ ni imamatul kubra a sì mọ̀ pé dájúdájú irú rẹ̀ ní Hajjaj bin Yusuf al-Thaqafi inú ṣe torí de yìí mọ̀rọ̀ amin amirihi shay'an amiru tí wọ́n ń sọ bíbí kẹsẹ̀ imamu sugurọ̀ o laysa imamatu fi salah torí de imamatu fi salah gan oní ikhtiyar afa masilasi ń bẹ́lẹ́gbẹ́ lé mi wọ́n á ṣe sọ́láàtì lọ́dọ̀ ẹ̀ ìyẹn á túmọ̀ sí pé kíni kò túmọ̀ sí nǹkankan ẹ̀kan lé sọ pé àfa kí ló dé tẹ̀ ṣe sọ́láàtì ń bẹ̀ ẹ̀ bá lè ká àdírẹ́sì iṣu tó ń ṣẹlẹ̀ tẹ̀ fi ṣe àsọ̀láàtì ń bẹ̀ ni kìí ṣe pé tó o bá wá ti wá ọ̀tá wa ní èsàrà wa torí ẹ̀ tó o bá kú okúkú jahiliya àwọn tó ti kúkú jahiliya ti pọ̀ l'Ógbómọ̀ṣọ́ o torí wọ́n ti pọ̀ ẹ̀ka ìmáàmù bíi mẹ́rin lẹ́ẹ̀kan àwọn tí ò wá gbà fáwọn ìmáàmù yẹn kọ́ àwọn tó ti jẹ́ síwájú wọn tó pọ̀ gọ̀ríb ọ̀rọ̀ yìí ó yà yín lẹ́nu iná la fi sẹ́tì gbogbo àwọn àsọmọgbé ọ̀rọ̀ tí ń wá lọ́tún lọ́sì à ń tẹ̀sẹ̀ bọ ẹsẹ̀ kése bẹ́ẹ̀ là ń lọ ẹ̀dàkùn wọn ò tí sọ̀rọ̀ kí ni wọ́n ti sọ wọ́n ti sọ̀rọ̀ torí pé at-tahdiyya fil ilm ìmọ̀ ni ẹ fi yanjú ẹ̀ kí náà afẹ́sìn sọ níta ń sọ nìyẹn shay'an naqra ni wọ́n dẹ̀ ní tí naqra tó bá wá fi siyaqil ithbat tufidu madha al-itlaq níbi nǹkankan èyíkéyìí nǹkankan kódà bí mọ́mù ṣe ń rìn lásán yaani al-amir à ń sọ̀rọ̀ àti gbé wá sórí ṣẹ̀ríà báyò tí ìjọba olórí orílẹ̀-èdè ẹni tàṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ shay'an gbogbo nǹkan tó bá rí lára ẹ̀ wípé mi nǹkan láìkì bí bó ṣe ń gbẹ́sẹ̀ yẹn ni mi ń láìkì bó ṣe ń smile yẹn mi ń láìkì bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn mi ń láìkì bó ṣe máa ń irú style aṣọ tó máa ń wọ̀ mi ń láìkì glasses tó máa ń dé yẹn fìlà rẹ̀ ó ti máa ń ṣe pẹ́rẹ́ jù kódà gan tó bá ń wòyàn báyìí shay'an kò sí nǹkan kan tó lè wulẹ̀ kó rí so ádámù ta'a ó tún wà bẹ́ẹ̀ ìgbé ìwọ tó o bá tẹ̀lé lórí ó ṣe Allah ní sọ wá túmọ̀ sí pé wọ́n á yọ kó wọ́n ibi à ń yọ jìgá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọ ẹ̀sìn di èlé Imam Ibn Qayyim alayhi rahmatullah wọ́n ní Islam ẹ̀sìn tó dáa ni o ṣùgbọ́n kò rẹ́ni ṣàlàyé ẹ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà ṣàlàyé ọ̀nà tó le kan tó jẹ́ sí pé wọ́n fi ń yọ àwọn èèyàn bí ìgbà pé àwọn ní secretary Allah ni wọ́n fi ń yọ àwọn èèyàn lójú ọ̀nà wọ́n sì ní falyasbir kó ṣe sùúrù torí pé indal fitan tí fìtínà bá dé Ànábì ní tó ń bá lọ rí ahanyahanyan nú ẹ̀sìn èwo tún lè yí omi ò dé báyìí mùsùlùmí ò ní èyí ni a bá lọ o yóò tún wá yóò tún rọlẹ̀ omi ò tún dìde pé èyí wá ní títọ́ ti bá o rárá kò tí ì tán bí tó bá ti bẹ̀rẹ̀ báyìí bí tí ṣe máa ń lọ ní kólú ẹlẹ́dà kó léwájì náà sí fìtínà tí fìtínà tó bá délẹ̀ ni wọ́n ní ẹ má tako olórí ẹ má jáde sọ olórí èwo nínú ṣẹ̀ríà olórí tí wọ́n gbà lérò òun náà lẹni tí agbára tíjọba
tí ń bẹ lára rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ilé kú lórí ẹ̀ míta tán jahiliya yóò kú sípò ojú dúdú náà láti ti mọ́ àlàyé wa ẹ̀dá kò sípò ojú dúdú ó ní gbogbo wa iná wa kú sí wọ́n sì mú àyà wa torí wọ́n ẹlẹ́dàá wa nínú suratu nisa ba'da a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu ati'u allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila allahi war rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu tahwila. Olúwa Ẹlẹ́dàá ní ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Allah lódodo kìí ṣe àgbàgbọ́ ní fáàkì òṣèkúṣẹ́yẹ sọ̀bẹ́ ṣe ìlú òjẹ́nlé ogun jẹ́nlé orun ajá ò olójú méjì ṣe bí sọ̀hún mọ́ bàbí kan jẹ́ wọ́n ní gbogbo ẹ̀wọ̀n pa òwe Yorùbá lẹ́bù nìyẹn ṣe bí sọ̀hún da gbogbo ẹ̀rú fọ́pọ̀ ó mọ̀ gbéra rẹ̀ hàn pé à ń bẹ pẹ̀lú yín lójú ayé tó bá dẹ́yìn lọ dàrú lónìí kódà ní tí wọ́n tún sọ ni ó ń bẹ kò sí ìjọ tí o sì ayé ànábì gan ń bẹ ìgbà tí àwọn mọ̀náfíkì wọn ń bẹ láyé ànábì ṣé láwọn afẹ́kù láyé ti wáyé awitan ìwà ni kò sẹ́ni tí o fẹ́ràn mi kò sẹ́ ń tán rẹ ó jẹ́ àfa ni ó jọ́ga ni ó ń tán rẹ bó bá ti kú òtán báyìí ọ̀rọ̀ rẹ wọ́n mú gbọ́ wọ́n wà gbọ́rọ̀ lẹ́nu ẹ torí ẹ̀ lèyàn sì gbọ́rọ̀ jọ ní déédéé nítorí ìdí èyí a gbọ́dọ̀ gbìyànjú kárí pé ìgbàgbọ́ wa bá a ti ṣe rí ní kọ̀rọ̀ ó náà la rí lójú ayé Olúwa lẹ́dàá wa ní ati'u Allah ẹ tẹ̀lé ti Allah wọ́n tún àkọ́rọ̀ rẹ̀ torí pé iṣu atẹnumọ́ àwọn ní kìí ṣe kíni kìí jóná wọ́n tẹnumọ́ kó lè bá a jásí pé a tẹ̀lé ti Allah ní ti pátápátá ati'u bẹ́ẹ̀ ọ́fíìsì tolúwa sí wa ati'u Rasul ẹ sì tẹ̀lé tà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun tó bá sì ẹ̀ wá já sí pé n tẹ́ ń pàpẹ́ mára rẹ̀ yìí asúlùtọ̀ ní ń bẹ lọ́wọ́ rẹ̀ agbára náà ní ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ dákun wọ́n dé o Olúwa Ẹlẹ́dàá wa ó fi májẹ̀mú sí àti'u bẹ́ẹ̀ ti ti Allah àti'u ó ń bẹ́ẹ̀ ń bi tà Nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹ̀rí tàwọn olórí wa ulul amri minkum yẹ yaani minal muslimin torí pé Olúwa Ẹlẹ́dàá kò ní jẹ́ kí káfìrí kó jẹ gàba lórí kíni lórí múmìnì tí káfìrí tó bá jẹ́ pé ń lo lórí kí ló fẹ́ sọ ṣebí yóò pàṣẹ kátàkó tiẹ̀ náà ni torí di èyí minkum yaani minal muslimin aláṣẹ ni wọ́n sọ ń bì fa in tanaza'tum ó wá ti dájú pé a mọ̀ síra wa gbọ́yé lórí nǹkan kan mọ̀ ṣe pé mọ̀ bèèbù ẹ̀rí ni kó o mú wá kó qala Allah qala Rasul ní tí Imam Shafi'i sọ nìyẹn al-ilmu qala Allahu qala Rasul wa ma siwa dhaka waswasu shayatin so gbogbo ọ̀rọ̀ tí bá ń wá lẹ́yìn biduni dalil min al-Qur'an wa sunnah waswasu ash-shayatin ròyìn èṣù ni ròyìn kí ni èṣù ni gbogbo àti tweet lági ń bẹ̀yẹ fi shay'in gbogbo tó wulẹ̀ kẹsẹ̀ yapa lórí faruddu ila Allah ẹ lọ sínú tírà Allah war rasul bákan náà ẹ lọ sọ́dọ̀ ànábì ìgbà tá ànábì ń bẹ láyé ìgbà tí ò sí láyé mọ́ ẹ lọ sínú àwọn al-ahadithu sahiha àwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ bó o sì làwọn aṣíwájú wa tó dúró déédéé bò ní wọ́n sì gbọ́ yé in kuntum tu'minuna billahi wal yawmil akhir májẹ̀múnu tó bá pé lódodo lẹ́ ń pàpẹ́ mọ́ra pé ẹni gbàgbọ́ nínú Allah òǹkàlùkù ó sì nígbàgbọ́ pé ọjọ́ kan ó jọ kan gbogbo ọ̀rọ̀ tóun máa sọ kalẹ̀ yìí ni wọ́n gbé òun dìde nínú sàárè láti bi òun ni wọ́n gbé òun dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama láti ṣe sírosẹ́ ni wọ́n gbé òun dìde pé tọ́ ibi tọ́rọ̀ ẹ já sí ni o ṣe ń náà ní sálì janna ni dhalika khair dájájẹ́ yìí ló dá òun ló sì dá jù lọ́nà tá a gbà tí a gbà gbé àlàyé kalẹ̀ torí de èyí a fẹ́ kí a ṣàtúnṣe gbogbo àwa tá a sì sí nǹkan gbọ́yé ẹ jẹ́ ká há kúrò lọ́pọlọ wa
kalima al-imam kese al-imamatul kubra, al-imamatul sugura ìní àwọn gbà lérò, ṣùgbọ́n nínú hadith imamatu al-kubra ìní bẹ́ẹ̀ bíbí. wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi ajma'in. alhamdulillah. tó ọ̀rọ̀ lágbọ́n a rí kó yẹ kó yé wa dájú wàláhì ń báyàn ló jẹ́ sí ń báyàn lérù kí mùsùlùmí tó lè máa sọ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ní ọmọ tí ó wà nínú àfáà tí wọ́n fi sọ gbólóhùn yẹn jáde, ọ̀rọ̀ yẹn ti tóbi jù, and then gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń jáde tẹ́lẹ̀ fẹ́ defend àfáà ó dàbí pé ẹ jókòó kẹ́ ẹ ro ọ̀rọ̀ yẹn dáadáa, because tẹ́ ẹ bá rò dáadáa bàbá màmá ẹnì kọ̀ọ̀kan ṣé wọ́n lọ sí mọ́sálásí yẹn láti lọ yẹ sọ́lá, so àwọn náà ti kú sípò jàìlíyà tí wọ́n bá kú ayé bẹ́ẹ̀ kọ́ sẹ́ẹ̀rì subhanallah kí ni kí fìtínà sún kéèyàn máa wà ó yẹ ká kì í sára a jẹ pé gbogbo ọdọọdún tí dáwọ́rọ̀ àbá ti wá wáyé báyìí fìtínà kan ṣẹlẹ̀ náà ní kó tó di pé ẹ lọ, fìtínà kan ṣẹlẹ̀ kó tó di pé ẹ lọ ni wọ́n yẹ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ agídí náà, ọ̀rọ̀ kádàrá ni bó bá jẹ páyé náà lẹ́ bá ń wá ẹni sùúrù tí bá ń bẹnu kádàrá yín yóò sì déédéé, àmọ́ kẹ́ wá máa wá kẹ́ máa sọ̀rọ̀ tí ò da òní lágbájá kí sì ẹ̀ ló mú ọ̀rọ̀ àlìmọ̀dínà wọnú ọ̀rọ̀ tọdún ìgẹ̀sẹ̀ kí ló mú wá kẹ́ẹ̀sì wá máa gbogbo èèyàn dáadáa o ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń bú Dr. Sharaf yìí o èmi tí mo dúró wájú mi ò sì mọ rondo yìí ẹ̀ẹ̀mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láti láǹfààní tá a ti gba ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn pẹ̀lú Dr. Muideen pé ẹ̀fọ́ríjì wọn sì jó tán bẹ́ẹ̀ wallahi alazim tí wọ́n sì lè ṣe ń tẹ́ fẹ́ nu àwọn olùmọ̀ tí wọ́n wà níta lè jẹ́rìí sí tí mo sọ yìí tí bùkátà kí n dákọ̀ wọ́n sìn bọ̀ inshallah tó bá jẹ́ pọ́ bá padà warrant ká dárúkọ àmọ́ dárúkọ tó jẹ́ pé wọ́n ní ṣe ń tẹ́ fẹ́ ń ta fẹ́ wọ́n ló sì tán bẹ́ẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ lẹ́tùn wá bọ́ sórí agbágbé lẹ́tùn máa pariwo pé ẹwọ́ tó ṣe o ẹwọ́ tó bí ọmọdé ṣé àmọ́ pọ́ ọmọdé tó bá sí yẹn tẹ́ kò ní dúró gbọ́bẹ̀ ọ̀dà léèsì ìwọ́n tó o ṣe nǹkan ọ̀kan ni wọ́n bọ́ sí ẹ̀rọ pé àwọn ọmọ dókítà o wọ́n ní máàmù èsè máàmù o tá a lè kírun lẹ́yìn rẹ o ẹ bá a dá sí lágbàáyé o subhanallah ṣé wọ́n mọ tó pilẹ̀ ó yẹ kó o wádìí náà ó yẹ kó o wádìí ìwádìí lè yóò fi mọ bolọ̀rọ̀ tí ń bọ̀ bolọ̀rọ̀ ń lọ ọwọ́ àwọn ohun gbogbo ohun mọ́ra wọn subhanallah ó yẹ ká kíyè sára o ó yẹ ká kíyè sára o ìlú yìí ò gbọdọ̀ bàjẹ́ ìlú yìí ò gbọdọ̀ bàjẹ́ because tó bá jẹ́ pé tó kẹ́kẹ́ sì ń yé mi lẹ́nu n'ọ̀rọ̀ yìí wàláì mo rororo mi ò ríro ń yà mí lẹ́nu kó má jẹ́ pé nǹkan mi ń bẹ n'ọ̀rọ̀ yìí kó má jẹ́ pé nǹkan mi ti wọnú ọ̀rọ̀ yìí kí Allah kó ṣàánú wa ìbàlẹ̀ á dúró sí kí Ọlọ́run kí ó sọ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kó fún wa lẹ́sùn olóore lórí tá a bá ṣe èyí tá a bá sọ tó kù díẹ̀ káàtó kí Allah kó yááfì ẹnìkọ̀ọ̀kan wa kó fi sàmójúkúrò fún aláyé kó ṣe dáadáa fún wa ní ọjọ́ gbèdé àlìkíyàmá subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.